ẹ jẹ́ ká dá dúró bá ṣe sọ tẹ́lẹ̀ constitution 1999 constitution it's not for the Yorubas kò ṣe fún Yorùbá so I belong sí Yorùbá sí Nàìjíríà ká lọ dá dúró ló dáa tá bá sì dá dúró àmọ́ bí tá à ń lọ. tẹ́ ẹ bá fún Yorùbá lómìnira kan dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó ní 50 ọdún ìjà ni wọ́n máa jà láàrin ara wọn dípò ká dojúkọ ìdàgbàsókè ká dẹ̀ máa ronú ọjọ́ iwájú àwọn ọmọ wa èmi jọ èwo tó mi là ń ṣe tí ò nítumọ̀ ẹgbẹ́ kan wà tó gbọ́dọ̀ máa gbẹnu sọ fún ẹ̀yà wa ó ṣe ní láàánú pé Afẹ́nifẹ́re ti pín sí méjì Afẹ́nifẹ́re a gbé sílẹ̀ fún Yorùbá ni kì í ṣe fún ẹ̀yà míì a ti rí ó ṣẹlẹ̀ sí wa nìkan bí ọdún 4-5 sẹ́yìn mo rẹ̀ kígbe ńgbà náà pé èmi ò fẹ́ kàn fowó ránṣẹ́ sí àkáǹtì mi mọ́ ẹ já sí àkáǹtì owó tó bá ń bọ̀ kó máa wọlé síbẹ̀ owó tá a bá fẹ́ lò ká lọ gbà lákáǹtì nǹkan tá a bá fẹ́ lò fún ká sọ tó bá dẹ̀ di òpin ọdún àwọn tó máa ń yẹ̀wé wò àwọn auditors kan yẹ̀ wò. ṣé ẹ ṣì nígbàgbọ́ wípé Yorùbá lè dá dúró? àwọn nǹkan kan láti lọ ṣáájú ká tó lè máa sọ̀rọ̀ pé ká dá dúró. ẹ wo aáwọ̀ tó ń lọ láàrin àwọn ọba wa òkè ṣé tá a bá dá wà ṣé káwọn ọba tó kán túbọ̀ lè dojú ìdàkọra wọn a gbọ́dọ̀ ní ẹ̀mí ìfẹ́ àti ìṣọ̀kan ó ṣe pàtàkì láìsí yẹn o ẹ̀yà tí ò tó wa gan-an afọwọ́rẹ́ wa mú ti Bísí Àkàndé ló sọ nìkan bí ọdún 5 àbí 6 sẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá wà ní kìtàkìtà lónìí ó ní bí Yorùbá bá dá wà lónìí ó ní 50 ọdún tí ìjà náà máa jà láàrin ara wọn. Yorùbá Gidi TV. ẹ ǹlẹ́ bẹ̀ ń gbogbo ọmọ kóòtù òjíire bí tí ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ kú àmójúbà ẹ sì kú àmẹ́tíbà wa o Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ńláǹfààní àti máa wò lásìkò yìí ẹ wá farabalẹ̀ dáadáa láti wètò yìí láti bẹ̀rẹ̀ dópin ìbà Ọlọ́run Olódùmarè lónìí ìbà ọmọdé ilé o bàyín àgbààgbà ẹ yóò tún ju wa ṣe lónìí mo ní àgbàlagbà tó mọ̀ púpọ̀ nípa ìtàn àti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n sì ń fojoojúmọ́ sáré kí Yorùbá wà lálàáfíà kí Yorùbá wà lómìnira mo ní wọn lórí ètò yìí pẹ̀lú mi bàbá mi Adéwálé Adeniran ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣé ẹ kúṣẹ́. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé orúkọ tèmi ni Bóníyámìn Ìbíyínká Kúkọ̀yí ọmọ Ìjẹ̀bú-Òde ni àwa. mo láyọ̀ láti ní yín lẹ́gbẹ̀ẹ́ mi lórí ètò yìí lónìí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹ̀ sẹ́yìn tí ariwo oríṣiríṣi sì jẹyọ gbogbo ẹ̀ náà lórí kí Yorùbá kó lè dúró déédéé kí ìran wa lè dá náà ni. bàbá ní àwò ibi a ti ń bọ̀ ibi adé dúró ṣé àmì ibi tá à ń lọ tó ti ń farahàn fún ìran Yorùbá ẹ bá ń kí gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé. mo kí gbogbo Yorùbá mo kí àgbà mo kí ọmọdé mo kí ọkùnrin mo kí obìnrin mo júbà àgbà mo júbà ọmọdé mo júbà àwọn ìyá mi ìṣòlòǹgà arúgbáṣọ mábàlẹ̀ mo júbà àwọn orí adé ilẹ̀ Yorùbá mo sì júbà gbogbo àwọn akọni tí wọ́n ti kọjá lọ mo tún júbà àwọn tí wọ́n ṣì wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣètò bí Yorùbá ó ṣe dára Ọlọ́run á jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dáa ẹ kúlé ẹ ṣé. níbi ọdún mélòó kan sẹ́yìn gbogbo nǹkan sú àwọn ọmọ Yorùbá tó fi jẹ́ pé àwọn tó wà lókè òkun ni o àtàwọn tó wà nílẹ̀ yìí wọ́n ń panú pọ̀ pariwo pé kí Yorùbá ó dá dúró wọ́n sì ń sáré ẹ̀ nígbà yẹn ó fẹ́ẹ̀ má sọ ọmọ Yorùbá tó jọmọ Yorùbá gidi tí yóò sọ pé kò wu òun kí Yorùbá ó gbòmìnira nígbà yẹn pẹ̀lú bó ṣe ń gbóná girigiri ṣàdédé ìrẹ̀wẹ̀sì ọkàn bẹ̀rẹ̀ sí í báwọn èèyàn tí wọ́n ń jáwọ́ nínú pípè fún òmìnira Yorùbá kí lẹ rò kó fà. ẹ ṣé púpọ̀ akẹ́pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹnu wa òkú náà ni kí Yorùbá tọ́ kan dá dúró ká dá dúró ta ní a fẹ́ dá dúró ṣùgbọ́n ẹnu wa òkú Yorùbá ló ṣe Yorùbá ló ṣe Awólọ́wọ̀ Yorùbá ló ṣe gbogbo àwọn tó jẹ́ pé ó jẹ́ ká lè di èèyàn ní Nàìjíríà ìjà tí Awólọ́wọ̀ jà níjọ́ kínní
a realize ẹ̀ títí di bá ṣe wà yìí ṣùgbọ́n à ń jẹ ọlá ẹ̀. A fẹ́ dá dúró àwọn tó wà ní òkè òkun àwọn kan tó ń pariwo a fẹ́ dá dúró tó fẹ́ dá dúró a ti fẹ́ẹ̀ débẹ̀ ṣùgbọ́n à ń jẹra wa lẹ́sẹ̀ à ń jẹra wa a mọ ibi tá à ń lọ torí ọ̀rọ̀ owó. Epo ó dá wàhálà lẹ̀ àwọn tí ó yẹ kán lajú sí nǹkan tí àwa Yorùbá fẹ́ wọ́n di etí wọn wọ́n di ẹni tó yẹ kó kàn fẹ́ mọ̀ jù pé tara wọn nìkan ni wọ́n fẹ́ wọn tí ọ̀rọ̀ Yorùbá ò ṣe bọ́ sí nìyẹn. Ṣùgbọ́n sìn nísìta sì ti mọ ibi tá à ń lọ Yorùbá nation tá a bá lè mú then a máa ní autonomy ara wa a máa mọ bá ṣe máa decide pẹ̀lú ara wa a bá ní ọlọ́pàá tiwa a bá ní gbogbo nǹkan tiwa tí Yorùbá bá dá dúró àpẹẹrẹ la máa jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn Nigerians torí ọpọlọ ni wá orí wa pé àìmọye nǹkan la máa achieve ṣùgbọ́n ẹ̀rù ń bà mí nítorí pé àwọn Yorùbá wọn tó fẹ́ jẹ kò ti kọ́gbọ́n so Yorùbá nation ká máa bẹ̀ wọ́n ni pé ẹ jẹ́ ká dá dúró bá ṣe sọ tẹ́lẹ̀ constitution 1999 constitution it's not for the Yorubas kò ṣe fún Yorùbá nísìnyẹn tá a bá ní constitution ti wá a ṣe máa mú ẹsẹ̀ tá a máa fi mọ̀ pé àsìkò ti tó láti dá dúró ṣùgbọ́n ká máa tẹ̀lé àwọn constitution tó ṣe fún Haúsá tó ṣe fún Fúlàní ẹ wo military wa lógo pẹpẹ Haúsá ló fi kọ́ so I belong sí Yorùbá sí Nàìjíríà ká lọ dá dúró ló dáa tá a bá sì dá dúró àmọ́ bí tá à ń lọ. tó ti ń farahàn pé à ń rí fèrèfèrè ibi à ń lọ gan fúnlẹ̀ yìí. mi ò rò pé a tí ì mọ ibi tá à ń lọ ó ṣeni láàánú láti sọ bẹ́ẹ̀ torí pé gbogbo rúkèrúdò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pàápàá láàrin àwọn ọba wa kò jẹ́ kéèyàn lè fọwọ́ sọ̀yà pé a mọ ibi tá à ń lọ àbí a tiẹ̀ mọ kí la fẹ́ torí èmi jù ọ́ wo ojú mi tó ń lọ láàrin àwọn ọba nǹkan ìtìjú ní fáwọn ọmọ Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò jẹ́ ká mọ ibi tá a wà kò dẹ̀ jẹ́ ká lè fọwọ́ sọ̀yà ibi tá à ń lọ torí gbà kan à ń sọ̀rọ̀ pé Yorùbá fẹ́ wà lómìnira tí tá a bá wà lómìnira ṣé nǹkan tá a fẹ́ máa ṣe náà nìyí ṣé nǹkan tá a fẹ́ máa ṣe nìyí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ti ìjàgbara nìkan bí ọdún 6 sẹ́yìn mo rántí alàgbà kan sọ ó ní tẹ́ ẹ bá fún Yorùbá lómìnira kan dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó ní 50 ọdún ìjà ni wọ́n máa jà láàrin ara wọn kíní ẹ bí mi nú pé irú ọ̀rọ̀ nínú wo lélẹ̀ ṣùgbọ́n ìrírí mi láti bí ọdún 5 ó jẹ́ kí n rí pé òótọ́ làlàgbà yẹn sọ tá a bá dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìjà lámọ̀jà a lè fà 50 ọdún jà lórí pé èmi làgbà ìwọ làbúrò èmi kọ́ láyìn àbúrò èmi làgbà ayé sì ń lọ dípò ká dojúkọ ìdàgbàsókè ká dẹ̀ máa ronú ọjọ́ iwájú àwọn ọmọ wa èmi jọ èwo tó mi là ń ṣe tí ò nítumọ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. orí ògo àtẹ̀yìnwá là ń dúró lé. orí ògo àtẹ̀yìnwá la dúró lé ó sì ti ń lọ díẹ̀díẹ̀ torí àti ẹ̀kọ́ àwọn ọmọ pàápàá nípa ògo àtẹ̀yìnwá yìí. ọmọ mi tẹ́ bá bí bóyá Èkó ni wọ́n ń gbé tẹ́ bá bí pé ń bo nílùú yín ó lè dárúkọ ìlú ẹ̀ níjọ́ ló débẹ̀ kẹ́yìn àrùn ò débẹ̀ rí o àbí kó sọ pé ẹ̀kan lọ́dún làwọn máa ń lọ ń gba kérésì ọ̀pẹ̀ ń bọ́ lágbólé yín kò tiẹ̀ mọ̀ kí lórí kì yín kò lè sọ torí náà ògo yẹn tá a bá ṣọ́ra ó ti ń lọ a gbọ́dọ̀ kíyèsára ìjọba ò tún wá ṣe dáadáa lásìkò tí wọ́n dá ẹ̀kọ́ ìmọ̀ nípa ìtàn tí wọ́n dá dúró nǹkan burúkú jáì ni torí ẹni tí ò bá mọ ìtàn ìran ẹ̀ ó túmọ̀ sí pé kò mọ ibi tó ti ń bọ̀ kò sì wá tún mọ ibi tóun ń lọ
ó kàn wà ní gbòǹdùkú. nígbà ayé Awólọ́wọ̀ bó ṣe rí lára àwọn èèyàn nígbà náà a ò lè sọ, ṣùgbọ́n ṣá nígbà tí Awólọ́wọ̀ kú àwọn ohun tó ṣe é lẹ̀ à ń jẹ̀gbádùn ẹ̀, àwọn gómìnà wa ń jẹ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, àwa ń rí wọn, ohun tí wọ́n ṣe gan-an ó ń ṣòro láti máa rí tọ́ka sí torí kí wọ́n tó kúrò nípò ohun míì tí wọ́n ṣe ti bàjẹ́. Kí ni ìwòye yín nípa èyí? Ṣé ìran wa ní tí yóò fi ilẹ̀ fáwọn ọmọ tí ń bọ̀? Ọbáfẹ́mi Awólọ́wọ̀ iṣẹ́ tó ṣe lọ́jọ́ òun iṣẹ́ ńlá ni. Nínú iṣẹ́ tó ṣe sílẹ̀ Yorùbá mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé? Àwa yìí la ní àǹfààní láti jẹ ọlá ìwé ọ̀fẹ́. Àìmọye àwọn tí wọ́n jọ láyà ilé ìwé ọ̀fẹ́ wọ́n pọ̀. Even lára àwọn gọ́vùnà àwọn tí wọ́n fẹ́ gbogbo wọn lọ́jọ́ lẹ́yìn. Gbogbo àwọn tó sì ń tẹ̀lé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà yẹn, àwa Yorùbá a ní ìdàtí kóra wa ní ìjánu. Nítorí pé nígbà tá a bá wo àwọn tó ń tẹ̀lé Awólọ́wọ̀ nígbà yẹn, èmi ní Bọ́lá Ìgè, èmi ní bí la fẹ́ kà mo ti sọ lẹ́ẹ̀kan. Ibi tá à ń lọ bá ṣe ń wò lọ́ọ̀kan ni, ṣùgbọ́n àwa Yorùbá a ní ìdàtí parapọ̀ láti débẹ̀. Torí tá a bá parapọ̀ à ní débẹ̀. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó kọ́ àìmọye ẹwọ́rú kòkó jẹ́ pé tá à ń jẹ ọlẹ́ẹ̀lẹ́ ní kí epo tó dé. Àwọn Yorùbá a mọ ibi tá à ń lọ. Mélòó ni tí Awólọ́wọ̀ ṣe tí a mọ̀ dídí dìsín pé à ń jẹ ọlẹ́ẹ̀ ní Nàìjíríà. Bá àwa Yorùbá a jẹ́ kí Awólọ́wọ̀ kó dé ibi tó fẹ́ dé láti mú àwọn Yorùbá kó dúró gbọ̀ngbọ̀n. A mọ ibi tá à ń lọ, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ó di dandan ká parapọ̀ láti múra wa dání láti dé ibi tá à ń lọ. Níbi ọdún mélòó kan sẹ́yìn ẹ̀yin àti àwọn àgbààgbà Yorùbá mi ẹ̀ ń sáré òmìnira fún ìran Yorùbá. Kí ló sọ yín jí tàbí ta yín nídìí kan láti lè gbé ọ̀rọ̀ Yorùbá rúgbà yẹn? A rí i pé láìsí àní-àní ìjọba tó wà lóde ńgbà náà wọ́n yan Yorùbá jẹ, wọ́n ń fìyà jẹ wá. Tí wọ́n bá yànyàn sípò kì í sábà kan Yorùbá. Wàhálà ti wá dé ilẹ̀ Yorùbá tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwọn àgbẹ̀ ò lè lọ sóko mọ́. Àti ẹ̀ ti lọ láti ìlú kan sí kejì ó di wàhálà. Torí àwọn agbésùnmọ̀mí wọ́n ti wá gbà ìlú kan, wọ́n gba oko, wọ́n gba títì. Là á wò pé eléyìí ò bójú mu. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, èmi náà fara gbá ń bẹ̀rẹ̀. Torí mò ń bọ̀ ńjọ́ kan, mo ṣe ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni nínú ọgbà yìí. Mo dẹ̀ láti ṣèdánwò fáwọn ọmọ láago 12. Mò ń bọ̀ láti Ọ̀yọ́. So mo bá wò pé kí n sáré gba Ìwó jáde sí gbọ̀ngàn. Mo pe kó ta ilé ogbó nǹkan. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kan dédé kígbe. Mi ò lè sọ bí ta dé pàtó nítorí ojúgbó ni. Tó ní ìbọn. Lọ́sàn-án gangan ìgbà tí máa wò, mo rá àwọn Fúlàní kan ti kẹ́bọ̀n. Mo láti dúró. Káṣá máa fọ̀rọ̀ gùn. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ṣe léṣe lẹ́yìn ẹ̀gbẹ́ ojú. Mo láti di ọwọ́ kan nu wọn mú. Inú wa bí wọn náà bá yí sọ́dọ̀ mi. Mo láti dọ̀bálẹ̀ ni pé kán má lè ta mí ń bọ̀. Ni wọ́n sọ pé àwọn pa ọ́, we will kill you. Inú wọn sọ pé in the name of Jesus you won't kill me. Wọ́n bẹ̀rẹ̀ sí gbá mi ní ẹ̀fọn. Wọ́n fún mi ní ẹ̀fàṣẹ̀ ní hà. Fún bí ìṣẹ́jú 10 ni mo wà nílẹ̀ ńbẹ̀. Wọ́n ti kó gbogbo tó wà nínú mọ́tò, wọ́n tún wá lù wá. Nígbà yá tí wọ́n ní ká máa lọ pàápàá bí ìgbà tí èèyàn rákò sínú mọ́tò ni.
ilé ìwòsàn mo dorí kọ mo lọ ṣàyẹ̀wò ara àìpé kán ṣe ìtọ́jú arábìnrin tí wọ́n gbá ní ojú so ní bá wò pé ẹ̀gbin leléyìí ní ìlú tán bí èèyàn káwọn kan máa fi irú ìyà báyìí jẹ yẹn la fi wá wò pé báyìí pé dá wà ní ká kúkú dá wà kí irú eléyìí kan máa wáyé mọ́ èmi náà ti fara gbá ń bẹ̀. Nígbà tẹ́ dìde ìgbésẹ̀ yìí àwọn ìrírí wo lẹ ní torí nígbà náà ẹ̀yin bàbá Bánjí Akíntóyè àtàwọn míì ẹjọ́ ń fọwọ́sowọ́pọ̀ fún pé kí Yorùbá ó lè dá dúró àwọn ìrírí wo lẹ ní ẹ̀kọ́ wo ló sì farahàn náà. mi ò ní fẹ́ sọ púpọ̀ nípa ẹ̀ kó má dàbí ẹni pé èèyàn ń bu ẹnu àtẹ́ lu àwọn tá a ti jíjọ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí ni pé àjọṣepọ̀ wa kò dán mọ́rán èkejì ó dàbí pé nǹkan tá a gbé lọ́wọ́ pàápàá àṣòótọ́ mi ò ní fẹ́ sọ jù yẹn lọ. Nígbà yẹn tẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ rí àmì wípé bí a bá múra sí Yorùbá yóò gba òmìnira kí làwọn nǹkan tẹ́ wò pé Yorùbá lè ṣe nígbà yẹn láti fi gba òmìnira ṣé ojú tẹ́ fi ń wò ńgbà yẹn náà lẹ ṣì fi ń wò dì ìsìn. ṣe rí gbà yẹn tó wáyé pé a mú bó ṣe yẹ ká mú bó ṣe ṣe ká gba òmìnira yẹn torí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló fẹ́ràn Yorùbá torí àṣà wa àti èdè wa ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó wá yẹ ká gbé gbé a jókòó sójú kan à ń sọ̀rọ̀ káàkiri lọ bá wọn tí wọ́n ṣetán láti ràn wá lọ́wọ́ ṣe hàn pé wọ́n ní ẹlẹ́rù ló ń ké ọ̀fẹ́ so ńgbà tá a ti lọ síbi àwọn ibi tó yẹ ká lọ ká fi tó wọn létí bẹ́ẹ̀ pa àwọn ẹ̀dẹ̀ ti ṣetán láti ràn wá lọ́wọ́ mọ̀ pé ó sú àwọn náà gẹ́gẹ́ mo ṣe sọ bóyá kò tí ì tásìkò láti sọ̀rọ̀ púpọ̀ torí ṣùgbọ́n nígbà tí èèyàn wá ń lọ tó di pé ọ̀rọ̀ ìbò wa ń súnmọ́lé tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jáwé olúborí nínú ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí olùdíje ibẹ̀ lèmi ti wò pé ó mà dàbí ẹni pé nǹkan tá à ń wá ọlọ́mọ ti gbéyàn dìde tí ó gbà fún wa torí kán tó dìbò yẹn lèmi ti wá padà wálé torí nǹkan tó kọ́kọ́ dùn mọ́ mi nínú ni pé àwọn ìṣòro tó dojúkọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ńgbà náà ó pọ̀ tẹ́ bá rántí ìgbà yẹn náà láwọn ń pààrọ̀ náírà kò sépo kò sí kinní kan tẹ́ bá rántí òun náà sọ ní tó bá wùn yín kẹ́ pa náírà láró kẹ́ képo kúrò ńlẹ̀ ó ní á dìbò á sì wọlé ó sọ̀rọ̀ akin tẹ́rí ọ̀rọ̀ akin tó sọ yẹn ló dùn mí nínú torí èmi fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ akin kó máa sọ̀rọ̀ bíi ẹni tó dára ẹ̀ lójú pé a kì í ṣerú àjọ ní orílẹ̀-èdè náà ni tí n bá ní mo fẹ́ nǹkan tí ò tako òfin ẹ̀tọ́ mi ni pé kí n lépa ẹ̀ mo dẹ̀ rí pé àwọn ìgbésẹ̀ tó gbé ó wúyàn lórí ó wú èmi lórí gẹ́gẹ́ bí ẹnìkan ó wú èmi lórí nígbà tí adẹ̀délé tàrí bíbò ṣe lọ tó dẹ̀ wọlé ó dàbí pé Ọlọ́run ti ń dáhùn àdúrà wa Yorùbá o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àpẹẹrẹ bẹ́ẹ̀ pa á mọ̀ torí nígbà míì Ọlọ́run máa ń dáhùn àdúrà èèyàn téèyàn kì í mọ̀ tí wọ́n dẹ̀ sì máa kígbe ṣùgbọ́n Ọlọ́run ti dáhùn àwa ló kù ká wá gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. Bàbá ní abojú wẹ̀yìn nígbà tí Yorùbá wà láàyè ọ̀tọ̀ gbígbà pé a fẹ́ lè sọ kó dá dúró náà ní lábẹ́ Nàìjíríà ìyẹn ayé Western region tí bàbá Bafemi Awólọ́wọ̀ tó ń darí ẹ̀ ńgbà yẹn Yorùbá wà nípò adarí Yorùbá wà nípò òkè Yorùbá ń léwájú ṣùgbọ́n báyìí gbogbo ń tá a fi ń léwájú láti fi ń dèrò ẹ̀yìn ọ̀pọ̀ ń wò pé tó bá jẹ́ pé Yorùbá lè irú ipò tí Nàìjíríà wà gbà yẹn pé kí a pín bíi tìgbà náà sí ẹkùnjẹkùn pé ó já ìran ìyá tún gòkè àgbà. ẹ mọ́ gbàgbé pé ṣé ó lè ṣeé ṣe bẹ́ẹ̀. ẹ mọ́ gbàgbé pé gbà yẹn náà
olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ní àtakò gidigidi nílẹ̀ Yorùbá pàápàá, lára wọn ni àwọn Adégòkè Adélabú àpọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó yẹ pé dípò kan ṣẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ alákòókò náà ń ṣe, àwọn bíi Fádàǹsì, àwọn bíi Olóòfòyè Èkó, ó ní àtakò gidigidi. Ọlọ́run kàn tì lẹ́yìn ni, Ọlọ́run ràn lọ́wọ́ ni. Ok, ìgbà tó lóun fẹ́ jẹ ààrẹ, àwọn náà takò jù, ìwọ̀n Yorùbá náà ni. Mo rò pé gbàgbé bóyá kò yé Abíọ́lá ná owó ẹ̀ láti rí pé Awólọ́wọ̀ ò débẹ̀. So nǹkan tí èmi bá sọ ni pé ká tiẹ̀ kọ́kọ́ nífẹ̀ẹ́ ara wa ná. Wọ́n ní tí ògiri ò bá lanu, aláǹgbá ò lè kó wọ́n. Ìjà tó ṣẹlẹ̀ láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá ó lọ́wọ́ àwọn ará Òkè Ọya nínú, ṣùgbọ́n ó jẹ́ pé nǹkan kan ti wà kó rí pé àwọn èèyàn ráyè wọlé. Ògiri lanu. Ó lanu. Tó ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọ̀. Àwa ni ká ṣera wa lọ́kan, ká ṣera lóṣùṣù ọwọ̀. So ó jẹ́ pé region ni o, ó jẹ́ nǹkan tó bá jẹ́ o. Wọ́n ní àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà. Tá a bá ṣera wa lọ́kan, a máa ṣòro dojúkọ. A pọ̀ gan. Tá a bá ní ká wo gan, ó fẹ́ jẹ́ pé ẹ̀yà Yorùbá ló pọ̀ jù ní Nàìjíríà. Àwọn tí wọ́n sọ pé láfíríkà ẹ̀yà Yorùbá ló pọ̀ jù. Ṣùgbọ́n bá a ṣe pọ̀ tó yẹ, tá a bá ní ìṣọ̀kan, tá a sì nífẹ̀ẹ́ ara wa, Ọlọ́run má sọ wá dèrò ẹ̀yìn. Lánàá ni àwọn ẹgbẹ́ kan kóra wọn jọ, wọ́n ní àpapọ̀ ọmọ ẹgbẹ́ Yorùbá Oòduà lágbàáyé pé ẹ̀yin làwọn fẹ́ fi ṣe bàbá ìsàlẹ̀ àwọn. Nínú kíkan sí ní látọ̀dọ̀ wọn sí yín, kí lẹ rò pé wọ́n gbé lérí, kí sì làfojúsùn wọn? Mo rò pé nǹkan tó jẹ wọ́n lógún ni pé bí ìyà ò ṣe ní jẹ Yorùbá. So wọ́n wò pé ẹgbẹ́ kan wà tó gbọ́dọ̀ máa gbẹnu sọ fún ẹ̀yà wa. Ó ṣe ní láàánú pé Afẹ́nifẹ́re ti pín sí méjì. Àwọn kan dípò kí wọ́n máa wá ìlọsíwájú Yorùbá, ìlọsíwájú ẹ̀yà míì ló jẹ wọ́n lógún. Torí Afẹ́nifẹ́re agbésílẹ̀ fún Yorùbá ni, kì í ṣe fún ẹ̀yà míì. Gbogbo àwọn ẹ̀yà yòókù náà ni wọ́n ní ẹgbẹ́ tiwọn. Ẹgbẹ́ yìí ó lè máa gbẹnu sọ fún Yorùbá pé tí gbogbo èèyàn á fi mọ̀ pé Yorùbá tiẹ̀ ní ohùn. Torí ńgbà tí Afẹ́nifẹ́re wà ní ọ̀kan, tí Afẹ́nifẹ́re bá sọ̀rọ̀, kì í ṣe gbogbo Yorùbá nìkan ni wọ́n máa ń fetí sí, gbogbo Nàìjíríà ni. Ìgbà táwa bẹ̀rẹ̀ òṣèlú ní 1980s, mo rántí dáadáa, wọ́n bá rán wa lọ́dọ̀ àwọn Lulu Briggs àtàwọn tán wà ní East ńgbà náà. Nǹkan tó máa ń bi wá ní pé kí ni Afẹ́nifẹ́re sọ? Àá sọ fún wọn pé nǹkan táwọn bàbá wa sọ nìyí, àwọn ni wọ́n rán wa sí yín, nǹkan tán sọ ni kò burú. Wáyé pé nǹkan táfẹ́nifẹ́re sọ nìyẹn, àwọn ti gbà pé Yorùbá ló ń sọ̀rọ̀. Lénìí, ẹgbẹ́ wo ló wà bẹ́ẹ̀ tá lè sọ pé tó bá ti sọ̀rọ̀, Yorùbá ti sọ̀rọ̀? So àwọn tó ń gbé ẹgbẹ́ yẹn kalẹ̀, mo rò pé nǹkan tó ń dùn wọ́n lọ́kàn nìyẹn. Àmọ́ bóyá ẹgbẹ́ yìí máa lè dé irú ipò yẹn o. Torí kì í ṣe ibi téèyàn dé lóòjọ́. Torí tẹ́ bá wo àwọn tó wà ní Afẹ́nifẹ́re, àwọn bàbá, àwọn aṣáájú yẹn, wọ́n ti wà lẹ́nu ẹ̀ bí 50 ọdún, 60 ọdún. So tí ẹgbẹ́ yẹn náà bá máa nírú kí la máa ń pè, ṣé ìfẹsẹ̀múlẹ̀ yẹn, àwọn ọmọ ẹgbẹ́ láti farabalẹ̀ gan-an kí wọ́n wo kí ni nǹkan tí àwọn ìgbésẹ̀ wo làwọn lè máa gbé tó máa jẹ́ kí Yorùbá ní ohùn láwùjọ, tó dẹ̀ máa fáwọn Yorùbá ní ìṣírí pé ẹgbẹ́ yìí lóòótọ́ ìfẹ́ Yorùbá ló gbé wọn jáde.
kì í ṣe pé ìfẹ́ ara wọn, kì í ṣe ìfẹ́ ipò àbí ìfẹ́ owó. K'Ọlọ́run ràn wá ṣe. Àmín. Kí làwọn ìpinnu tẹ́ wá ní fún irú àwọn ẹgbẹ́ báyìí tó ń fẹ́ dìde fún ilẹ̀ Yorùbá? Òun náà ni mo ti sọ. Ṣé rí ẹgbẹ́ tó bá máa dìde tó bá máa ṣe Yorùbá láǹfààní, àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n kọ́ gbàgbé nípa à ń dipò kan mú, pé èmi ni mo fẹ́ jẹ́ olórí, èmi ni mo fẹ́ jẹ́ igbákejì, èmi ni mo fẹ́ jẹ́ akápò. Ká kọ́ gbàgbé yẹn. Nǹkan tó ní kálukú bá mọ̀ ọ́n ṣe kó máa ṣe. Èkejì, ìfẹ́ owó. Inú mi dẹ̀ dùn pé àwọn tó ń gbé ẹgbẹ́ yìí kalẹ̀ wọ́n ti sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn máa ní bank account. Jẹ́ pé owó táwọn ọmọ ẹgbẹ́ bá ń dá àbí owó tó bá ń wọlé láti ran ẹgbẹ́ yẹn lọ́wọ́ á máa lọ sí bank account yẹn. Kì í ṣe pé ó máa wà lápò ẹnìkan, kì í ṣe pé wọ́n máa fowó yẹn ránṣẹ́ sí account ẹnìkan tó máa di pé ẹnìkan ló kó owó jẹ. Nítorí a ti rí ó ṣẹlẹ̀ sí wa nìkan bí ọdún 4-5 sẹ́yìn. Mo dẹ̀ kígbe ńgbà náà pé èmi ò fẹ́ kán fowó ránṣẹ́ sí àkáǹtì mi mọ́. Ẹ já sí àkáǹtì, owó tó bá ń bọ̀ kó máa wọlé síbẹ̀. Owó tá a bá fẹ́ lò ká lọ gbà lákáǹtì, nǹkan tá a bá fẹ́ lò fún ká sọ. Tó bá dẹ̀ di òpin ọdún, àwọn tó máa ń yẹ̀wé wò, àwọn auditors kan yẹ̀ wò, wọ́n pé iye tó wọlé nìyí o, iye tán gbé jáde nìyí o, nǹkan tí wọ́n ná fún nìyí. Bẹ́ẹ̀ mi ṣe mọ̀ téèyàn ṣe lè ṣe ẹgbẹ́ yẹn tó yẹ pé ọkàn àwọn ọmọ ẹgbẹ́ á balẹ̀. Àwọn aráàlú gan wọ́n á wò pé ara bíi wọ́n lóòótọ́. Ṣùgbọ́n tó bá ti rí pé owó tó ń bọ̀ àkáǹtì mi ni kó wọ̀, irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ò lè fẹsẹ̀ múlẹ̀. Ẹ ṣeun púpọ̀, àmọrírì àsìkò yín láti bá wa sọ̀rọ̀. Láti káde ètò ńlẹ̀, àmọ̀ràn yín fún ìran Yorùbá lápapọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti bí Yorùbá yóò ṣe ní ìfọ̀kànbalẹ̀ tó yẹ, àti pé ṣé ẹ ṣì nígbàgbọ́ wípé Yorùbá lè dá dúró? Ṣé rí ọ̀rọ̀ pé à ń dá dúró, iṣẹ́ pé mo ti sọ àwọn nǹkan kan láti lọ ṣáájú ká tó lè máa sọ̀rọ̀ pé ká dá dúró. Nífẹ̀ẹ́ ara wa sẹ́ẹ̀. A gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ lórí ìyẹn. Ayé pé mo ti fẹ́nu bà ẹ wo aáwọ̀ tó ń lọ láàrin àwọn ọba wa. Ṣé tá a bá dá wà, ṣé káwọn ọba kan túbọ̀ lè dojú ìjà kọra wọn àbí kí ni? So ká tiẹ̀ kọ́kọ́, ká tó máa sọ̀rọ̀ pé a fẹ́ dá wà bá àdá wà, ká tiẹ̀ kọ́kọ́ wo kí la ṣe lè, àwọn ìgbésẹ̀ wo la lè gbé tí ìṣọ̀kan àti ìfẹ́ tó máa fi wà láàrin àwọn Yorùbá. Ní tó máa ń bà wọ́n kan lẹ́rù báyìí bí Yorùbá bá ń pinnu láti dá dúró ni pé ṣé bí Yorùbá bá gbòmìnira, ṣé Yorùbá ò lómìnira ṣá? Nítorí pé ohun tó lè jẹ́ kí Yorùbá ó lómìnira nìfẹ́, pé kò dájú pé ìfẹ́ yẹn wà bẹ̀rẹ̀ látòrí àwọn ọba wa nígbà tí ọba kan bá nàka sí ọba kejì. Kí ni ìwòye yín? Òdodo ọ̀rọ̀. Nǹkan tí àwọn ọba yẹn fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n. Ọba tó lọ sí àpapọ̀ ibì kan tí ẹnìkan ń sọ fún wọn pé ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó, ǹjẹ́ yẹn ò ti dójú ti àwọn ọba? Àwọn ọba ò lọ́wọ́ ọmọ nǹkan tó fẹ́ tó bá gbówó lẹ̀ ni tí wọ́n lọ́ máa ṣe. Bó tá bá wá papọ̀, àwa Yorùbá a lè bára wa sọ̀rọ̀. Ọba tó bá fẹ́ ṣí ẹsẹ̀ gbé, a lè fi sí ọ̀nà tó tọ́. Nítorí pé àwọn ọba wa ò tẹ̀lé ọ̀rọ̀ ọba mọ́. Tinú wọn ló ń ṣe nǹkan tó máa jẹ, ṣé inú wọn kọ́ ni àpètù tó jalè l'Amẹ́ríkà tó tì mọ́lé? Ṣé èèyàn á padà wá jọba? Wọ́n tiẹ̀ ládé ìṣẹ̀ǹbáyé ti sọnù. Àbẹ́ gbọ́. Wọ́n ti wó ààfin. Wọ́n ti wó ààfin. Tó di pé bàbá lọ. Wọ́n fẹ́ tún kọ́. Bó ṣe rí gangan lè ṣe rí yẹn. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àwọn ọba, àìmọye ọba, jẹ́ ọba ní Àkùngbí, di Ìwó Olúwo of Ìwó, tó jẹ́ pé yẹn ò tẹ́ mọ́bi tóun lọ. Bí Haúsá lòun ni, òbí Ìgbò lòun ni, òbí Arab lòun.
fàájì tó ń fẹ́ máa ṣe ń tiẹ̀. Kí ni àwọn èèwọ̀ Yorùbá kí ló ń wò tí Àkànbí ṣe gbogbo pálapàla? Ó yẹ ká fira sọ́nà ọ̀nà tí ó tọ́ instead of ká máa Yorùbá nation is it. Ibẹ̀ yẹn tá a bá mọ ibi tá à ń lọ ẹnu wa kò àmọ́ tá a máa ṣe nípa àwọn ọba. Nípa ànọ́ba aládé wọ́n pọ̀ ṣùgbọ́n ǹjẹ́ wọ́n fún Yorùbá nation ní support ǹjẹ́ àpapọ̀ Yorùbá torí a fẹ́ kó àwa Yorùbá pọ̀ náà. Yorùbá wà ńbẹ̀, Ìjẹ̀bú wà ńbẹ̀, Haúsá Yorùbá wà ńbẹ̀, Ìjẹ̀bú wà ńbẹ̀, Oǹdó wà ńbẹ̀. Èyí ń gbà Oǹdó ni mí wọ́n Ìjẹ̀bú ọ̀kan la gbọ́dọ̀ jẹ́ ká tó lè mọ ibi tá à ń lọ. Àwọn kan ń pe àwọn ìsọmọ Oòduà o wọ́n pa àwọn lóòduà nation àwa ìṣe Yorùbá o wọ́n pe àwọn Yorùbá nation Èkìtì lè mímí ṣe Yorùbá Oǹdó ní mímí ṣe Yorùbá. Àwọn kan tó ti ń farahàn sí nítorí wọ́n ti ń lọ ìtàn lọ́rùn fa ìtàn jáde láti fi pín fàyè kan náà. Abẹ́rẹ́ Yorùbá ronú Ògúndé ti kọrin yẹn tẹ́lẹ̀ pé Yorùbá jókòó kẹ́ ronú wò. This is the time jẹ́ pé ó yẹ ká bẹ̀rẹ̀ sí máa ronú torí kò ní sí pé wàhálà bá ṣe sọ Ìjẹ̀bú sọ pé Rẹ́mọ ń ṣèjẹ̀bú ibẹ̀ ni wàhálà wà. Rẹ́mọ ń ṣèjẹ̀bú Ìjẹ̀bú kẹ́ ní gbogbo wa Yorùbá ní gbogbo wa. Níjọ́ kìíní wọ́n ní Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land àwọn Ìjẹ̀bú kan sọ pé kì í ṣe àwọn ò sí ní ọ́ndà Àwùjalẹ̀ ibi tí wàhálà wà nìyẹn. So ẹni wa gbọ́dọ̀ kókó tó wà ńbẹ̀ nìyẹn. Tẹ́nu ọ̀bá kò sí gbà tí a lè jọpọ̀ à move. Tí mo sọ lẹ́ẹ̀kan ni pé Ìjẹ̀bú Oǹdó Èkìtì gbogbo wa Yorùbá ní gbogbo wa. Ògúndé sọ pé Yorùbá ronú ọjọ́ àìdọ́lá ìdí Yorùbá ronú láì wà torí ẹnu wa ò kò. Awólọ́wọ̀ Yorùbá lójú sí ẹ̀wọ̀n Olókòbá Akíntọ́lá láyé ìgbà yẹn pẹ̀lú Awólọ́wọ̀ bó ṣe close tó wọ́n kó sí wọn láàrin. Ìgè Yorùbá ni wọ́n jù sí nọ́pá bẹ́ẹ̀ lọ. Ọ̀nà wa jìn díẹ̀ pẹ̀lú pé ká bẹ̀rẹ̀ sí máa kóra wa pọ̀ bóyá àdébi tá à ń lọ. Mo dẹ̀ fẹnu bà ní àná mo ní ìbáwùn mi káwọn ọba ilẹ̀ Yorùbá kan wo àwòkọ́ṣe Ọ̀nìrìṣà ọba Babátúndé Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọjájá kejì. Tẹ́ bá wo àwọn ìgbésẹ̀ tó ń gbé bó ṣe ń dá Ọjájá mọ̀ sílẹ̀ nífẹ̀ ló ń dálẹ̀ l'Ákúrẹ́ ló ń dálẹ̀ l'Óṣogbo kò dojúkọ Ifẹ̀ nìkan ó ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá. Ó ní yunifásitì ní Kwara Ọjájá yunifásitì. Àwọn irú nǹkan tó lè fa ìṣọ̀kan àti ìfẹ́ nìyẹn ní àárín àwa Yorùbá. Àwọn ọmọ wa máa ríṣẹ́ ṣe àwọn ọmọ wa máa ríra wọn bí ọ̀kan nítorí kì í ṣe Ifẹ̀ nìkan ló ń ṣe fún ó ń ṣe fún gbogbo ọmọ Odùduwà ní nǹkan ibi tá a ti gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Kí làwọn kan tí àwọn aṣáájú wa wọ́n lè máa ṣe àwọn ọba wa àwọn olóṣèlú wa tó yẹ pé á jẹ́ kí inú àwọn aráàlú máa dùn kán ríra wọn bí ọ̀kan. Kì í ṣe pé ká máa wòra pé ibìkan lèmi ti wá mi ò lè bẹni tó wá láti ibi ṣe àwọn ọ̀rọ̀ rírùn tí mi ti fẹ́ máa sọ lórí mi náà mi ò fẹ́ máa sọ ṣùgbọ́n mo tún tẹnu mọ́ a gbọ́dọ̀ ní ẹ̀mí ìfẹ́ àti ìṣọ̀kan ó ṣe pàtàkì. Láìsí yẹn ẹ̀yà tí ò tó wa gan-an afọwọ́rẹ́ wa mú torí wọ́n ní bá a ṣe pọ̀ tó yìí ó yẹ káwọn èèyàn máa bẹ̀rù wa ṣùgbọ́n tá a bá ti bẹ̀ sí jà láàrin ara wa tá à ń yẹ̀yẹ́ ara wa àwọn náà máa fi wá ṣe yẹ̀yẹ́ ni wọn ti ní bọ̀wọ̀ fún wa wọn á kàn wọ́n pé àwọn èèyàn mọ̀mọ́ dá wọn lóhùn
wọ́n dá wọn lóhùn a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. So àwọn nǹkan tá a gbọ́dọ̀ kọ́kọ́ mójútó nìyẹn ká tó máa sọ̀rọ̀ pé à ń dá wà. Ṣé mo ti fẹ́nu bà? Ok, màá dárúkọ aṣáájú yẹn tí Bísí Àkàndé ló sọ nìkan bí ọdún 5 àbí 6 sẹ́yìn. Nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá wà ní kí táàkì lónìí. Ó ní bí Yorùbá bá dá wà lónìí, ó ní 50 ọdún tí ìjà náà máa jà láàrin ara wọn. Ṣé pé kò bójú mu? Kí ni tá a lè ṣe láti fi mú kí ìrẹ́pọ̀ yẹn wà báyìí? Ṣáwọn ètò kan wà àbí ìgbésẹ̀ kan wà? Àwọn wo ló yẹ kó gbé àwọn ìgbésẹ̀ yẹn tàbí ṣàgbékalẹ̀ àwọn ètò yẹn? Ẹ ṣe a gbọ́dọ̀ wá àwọn tó wà ní ipò olórí nílẹ̀ Yorùbá ká bá àwa Yorùbá sọ̀rọ̀ torí wọ́n mọ ibi tá à ń lọ, tó wọ́n mọ ibi tá a ti dé, wọ́n sì mọ ibi tá à ń lọ. Àwọn ló lè advice wa pé báyìí la ṣe máa ṣe, báyìí la. Àwọn olórí ṣáwọn ọba? Àwọn ọba. Àwọn náà ni wọn ò gbọ́ra wọn yé yìí. Ṣe rí wọ́n ti ń sọ pé ìran bàbá òun ju ìran bàbá tiẹ̀ lọ. Kì í ṣe ẹjọ́ ẹ tó sọ pé ìran bàbá kí lòun mọ̀ nípa tèmi lóyìnbó ló ti wá. Àwọn ọba tó lọ mú wá láti lóyìnbó àwọn ló ń ba ọ̀rọ̀ ọba ṣì jẹ́ ní ilẹ̀ Yorùbá. Pẹ̀tẹ́ ẹni tí wọ́n Àwùjalẹ̀ Òjẹ̀búlà gbogbo nǹkan tó yẹ kó fọ́lò láti ṣe òkú ẹ̀ ṣe lọ jù mọ́ wọn lọ́wọ́. Ibi tí wàhálà ti dé nìyẹn. Nígbà ọjọ́ kìíní lọ́hùn, ẹ wo ọ̀rọ̀ bandit, ọ̀rọ̀ pààyàn Fúlàní. Nígbà tí Yorùbá yìí jẹ́ Yorùbá, tí àwọn ọba yìí jẹ́ ọba, that won't be anything like that. Kò ní sí pé irú kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ torí wọ́n fọ́lò gbogbo àwọn àdìtú nǹkan tí wọ́n lè ṣe. Torí mo mọ̀ pé tí ó lè bá wa jà ní ọ̀dọ̀ àwa, ibẹ̀ ni ẹni tó ní wa ti wá bá. Bẹ́ẹ̀ni, yóò máa gbálẹ̀ ni. Ó máa gbálẹ̀. Àwọn irú nǹkan bẹ́ẹ̀ tí a ti sọnù bá ṣe máa mú padà wá. Ìpínlẹ̀ Èkó agbára yìí ò sí mọ́, agbára yìí wà. Èmi ni àwọn dẹrọdẹrọ tó wá. Tí wọ́n bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ẹ kàn sí pé àwọn dẹrọdẹrọ wọn rán ẹ̀bá ń bẹ̀, ẹ̀hún tó àbá ń bẹ̀. Kò ságbára fún wọn mọ́. Ọ̀kọ̀ọ̀kan dá nǹkan sílẹ̀ ni. Tá a bá lè ṣe gbogbo nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé àwọn tó ń believe nínú Yorùbá, wọ́n á bẹ̀rẹ̀ sí máa believe wọn, èrò á tẹ̀ máa bà wọ́n. Tá a bá wá dá dúró, kò mà ní sí irú ẹ̀yà tó máa tó àwa Yorùbá. So bí ẹ ṣe lọ nìyẹn. Ẹ ṣé gan ni a dúpẹ́ fún àsìkò yín tẹ́ fi bá wa ní gbólóhùn nípa tí ó mú tẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá. Lánàá làwọn kan kóra jọ, wọ́n ní àwọn ní àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá Oòduà lágbàáyé. Kí lẹ rò pé àwọn yẹn gbé dání, kí ni wọ́n ń wá? Ara nǹkan tá à ń sọ náà ni Oòduà á gbé gbogbo wa. Oòduà á gbé wa. Ó ní nǹkan tó ń rí. Ṣé rí ọ̀rọ̀ èmi jù ẹ lọ́wọ́ jù mí lọ, ọ̀rọ̀ owó láàrin àwa Yorùbá tó ló bà kún jẹ́. A ní ibi tá a ti bẹ̀rẹ̀. Ìrìn àjò wa a bẹ̀rẹ̀ sí wo wọ́n lójú owó kò yẹ kó wáyé. Ká múra wa lọ́kàn ṣoṣo, inú mímọ́. Báwo ló máa ṣe sọ pé wọ́n lo okòwò jẹ? Kò gbọ́dọ̀ wáyé accountability láàrin àwa Yorùbá. A fẹ́ dárúkọ ṣùgbọ́n àwọn tó kàn wọ́n mọ̀ra wọn ní Yorùbá. Táwọn Yorùbá kọ́ kẹnu wọn nìkan ká lè rí ọjọ́ iwájú fi pàtàkì fún àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Ó yẹ kí a ti dé àyè tó yẹ pé a máa sọ pé tí Yorùbá bá dá wà láàrin ọdún 10, wọ́n á jẹ́ kan láwọn orílẹ̀-èdè tó ní ìlọsíwájú jù lọ. Ṣé ìlọsíwájú wà nínú ìjà? Ṣé ìlọsíwájú wà nínú gbọ́nmi sí omi ò tó? Kò sí. So ìyẹn ní ká kọ́ lépa. Ìṣọ̀kan, ìfẹ́ ní ká kọ́ lépa. Ẹ ṣeun púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ láti jáde ìtọ́lẹ̀. Orúkọ tèmi ni Wale Adeniran.
kí ló máa ń pè, mo ti fẹ̀yìntì nídìí iṣẹ́ olùkọ́ni ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Mo ṣèṣùlẹ̀ náà ráńpẹ́, èmi ni kọmíṣánná àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo dẹ̀ tún jẹ́ aṣojú ní Constituent Assembly 1989. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìwọ̀nba tí Ọlọ́run fún wa láǹfààní láti ṣe. Ẹ̀mí yóò gùn, Ọlọ́run á dẹ̀mí yín sí fún ẹ pẹ́pẹ́pẹ́ lágbára lọ́wọ́ Ẹ̀yin náà dàgbà ẹ dògbò. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ wa ni Benjamin Ìbíyínká Kúkọ̀yí, ọmọ Ìjẹ̀bú Òde. Ẹ ṣeun o, Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wo ìkànnì Yorùbá Gidi TV. Ẹ máa pín kiri kórìn jìnnà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀dà iléeṣẹ́ Aládò Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta, mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o, ayọ̀ la máa fi ṣe o. Ṣé ká má dára wa, gbogbo ògùn kà ń péré ẹ̀, ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe bàbá Aládò 080 28 12 1088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn, ọpẹ́ ògo, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ. Ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, àti kí. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brothers, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúrú mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò.
ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ pẹ́pẹ́ furu ọlọ́kadà ó lánà tó dáadáa. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí kò gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí kò gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Fáṣùgbà máa wí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane figagbága. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane.